ọmọ ọdún mẹẹẹdogun yìnbọn pa àbúrò bàbá rẹ̀ mọ́nú ilé. Títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́rọ̀ ọmọ ọdún mẹẹẹdogun kan tó fi ìbọn ọdẹ bàbá àgbà rẹ̀ pa àbúrò bàbá rẹ̀ ṣì ń ya àwọn èèyàn lẹ́nu nítorí kò sẹ́ni tó mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ ọ̀làbí ọ̀hún lè wáyé lágbègbè náà rárá. Aláròyé gbọ́ pé agbègbè Ògbótòbò níjọba ìbílẹ̀ Ekremọ nípínlẹ̀ Bayelsa ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2024 yìí. Ẹnìkan tó ń gbé lágbègbè náà tó bá àwọn olóyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò dárúkọ ara rẹ̀ sọ pé gbogbo ìgbà lọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀hún máa ń fìbọn ọdẹ bàbá àgbà rẹ̀ tí wọ́n jọ ń gbélé ṣeré tí wọ́n sì máa ń kìlọ̀ fún pé kó yéé fìbọn ọdẹ náà ṣeré mọ́. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún máa wáyé, bàbá rẹ̀ tó jẹ́ ògbójú ọdẹ láàrin ìlú ṣẹ̀ṣẹ̀ kí ìbọn rẹ̀ tán ni tó sì ń múra láti lọ sóko ọdẹ ló bá gbé ìbọn náà sílẹ̀ láti lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níta. Nígbà tó fi máa dé inú ilé ló wọ̀ lọ, ó ti gbàgbé pé òun ti kìbọn ọdẹ òun sílẹ̀. Bí ọmọ òun ṣe rí ìbọn bàbá àgbà yìí ló bá gbé e níbi tó wà, ó fi ń ṣeré. Lójijì lọ́wọ́ rẹ̀ ṣèṣì tẹ okó ìbọn ọ̀hún gbàù lóyìn bá àbúrò bàbá rẹ̀ tó jókòó jẹ́jẹ́ ara tiẹ̀ tí ìyẹn sì kú lójú ẹsẹ̀. Pẹ̀lú ìbínú làwọn ọ̀dọ́ àdúgbò fi mú ọmọ ọ̀hún lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá agbègbè wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Musa Muhammed fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ó sì sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti mọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan-an. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.